ẹ̀yin èèyàn mi ẹ wò ó, ẹ wá gbọ́ nǹkan tí ìyá àǹtí mi Yínká TNT, ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ nípa ọ̀rọ̀ gẹ́ẹ̀ tí wọ́n fi fọ́tò ẹ̀ tán fi ṣe nǹkan káàkiri lórí íńtánẹ́ẹ̀tì táwọn obìnrin ẹgbẹ́ wọn ń lò, àti nípa ọ̀rọ̀ Very Dark Man, àti nípa ọ̀rọ̀ ìyẹn mọ́mì wa Tọ́pẹ́ Àlàbí. Ẹ wò ó, àti Yínká wọ́n sọ ọ̀rọ̀, ẹ wò ó, ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ. Ìlú tí ò bá sófin kò ṣẹ̀ṣẹ̀, nǹkan téèyàn ò bá dẹ̀ mọ̀, ìgbé téèyàn ò bá mọ̀ kò kí ń pààyàn. Mo sọ fún ẹ̀yin èèyàn, mi support ọmọge Saida o, but unfortunately my profession kò gbà mí láyè láti handle ẹ̀ àbí láti treat ẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń treat ẹ̀. I'm a qualified nurse, mo dẹ̀ mọṣẹ́ tí mò ń ṣe, mo understand ethics iṣẹ́ mi, mo understand bí mo ṣe yẹ kí n stand in the gap fún àwọn èèyàn. So tí èèyàn bá ti ṣubú sílẹ̀ already nínú iṣẹ́ mi, ní ẹ̀kọ́ tí wọ́n kọ́ èmi, mo understand ẹ̀ dáadáa. Mo lè má tí ì débì kankan o, mo láwọn tí mo bá lẹ́nu ẹ̀, mo láwọn tí wọ́n bá mi lẹ́nu ẹ̀, but ibi tí mo dẹ̀ bá délé ni I'm a band 6 nurse. Ó lè má jọ anybody lójúbọ nítorí pé ibi tẹ́mi ti ń bọ̀, bí mo ṣe climb, so ó jọ mí lójú. So profession mi kò gbé mi láyè láti lu èèyàn tó bá ń ṣubú ní pọ́npọ́ bí ẹlòmíì ṣe lè lu ní pọ́npọ́. A ní empathy, wọ́n kọ́ wa ní bá ṣe máa empathize pẹ̀lú èèyàn, wọ́n kọ́ wa bá ṣe máa handle èèyàn, wọ́n kọ́ wa bá ṣe máa stand in the gap fún yàn, wọ́n kọ́ wa tó yẹ pé téèyàn bá tiẹ̀ ṣẹ̀gan tó bá ń ṣubú, wọ́n kọ́ wa bí a ṣe ní help ẹ̀ láti ṣubú further, a máa assist, a máa help ẹ̀, ó lè wá dìde tán ká ṣẹ̀jẹ́ kó wá rí mistakes ẹ̀. Ṣé rí empathy yẹn kò lè kúrò lára mi, so èmi ò ní lè handle àwọn èèyàn or cases bí àwọn èèyàn míì ṣe lè handle ẹ̀. I'm a nurse, mo mọ iṣẹ́ mi, mo mọ̀ nínú tẹ̀yìn. Not band 5 o, I'm a band 6 nurse. Mo mọ̀ pé àwọn màmá mi kan ti dé band 8, àwọn kan ti dé band 7, but ẹni tó wá láti Nàìjíríà tó bọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu ẹ̀ tó dẹ̀ débi tó délé ni, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tó Ọlọ́run ràn mí lọ́wọ́ dé. So iṣẹ́ tèmi kò gba èmi láyè láti lè ná pọ́npọ́ máwọn èèyàn lórí bí ọ̀pọ̀lọpọ̀ bí àwọn ẹlòmíì ṣe máa handle ẹ̀. Ṣé mọ̀ pé ẹlòmíì lè handle ẹ̀, ó lè máa mọ̀, but èmi mọ̀ professionally, mo mọ̀ wípé you must show empathy even when you know, even tó jẹ́ pé èèyàn tó ṣẹlẹ̀ àwọn ló wà at fault, ní sọ pé kí wọ́n kú, ẹni tó ti ń kú already, kí ni mo fẹ́ gbà nínú nǹkan tó kú? I should be able to give shoulder to cry on. Even bí mi bá ṣe lè mọ̀, we're taught to encourage others, to lift them. You understand? To show empathy, to empathize with them. Even tó jẹ́ pé it's their own fault, àwọn náà kọsẹ̀, iṣẹ́ wa ní ká empathize pẹ̀lú yàn ni. Iṣẹ́ wa ní ká fún wọn ní shoulders, iṣẹ́ wa ní pé ká support wọn. Iṣẹ́ wọn ní ká support wọn. Iṣẹ́ wa ní pé tá bá lè remove risk, ká reduce the risk. Iṣẹ́ wọn ní tá bá lè totally wipe up tears wọn, ká reduce ẹ̀. Iṣẹ́ wa ní pé ká gbé wọn dé therapeutic, pé gbogbo ìwà tá bá máa wù fún wọn, gbogbo nǹkan tá bá máa ṣe, bàbá ṣe máa ṣe sí àwọn èèyàn, ká jẹ́ kó wà therapeutic fún wọn. As much as a fẹ́ scold wọn, as much as a fẹ́ chastise wọn, gbogbo nǹkan tá bá máa ṣe has to be therapeutic fún ẹni tá bá ń render fún. So mo mọ iṣẹ́ mi, I'm a nurse and I'm proud to be one. And gbogbo nǹkan tí mo dẹ̀ ń ṣe, mi ò kí ń go outside the ethics of my profession. Ní rí mi kí wá sọ̀rọ̀ patient mi, ní rí mi kí sọ pé àfi kéèyàn kú kó kú, because mo understand, wọ́n kọ́ mi ní empathy, mo pass that model. Àwọn proficiency àbí professional whatever model yẹn, mo pass ẹ̀ kó tó fún mi ní pin. So bí ọ̀pọ̀lọpọ̀ ṣe lè handle ẹ̀, èmi ò lè handle ẹ̀. Ẹ má bínú o, mi ì sọ pé nǹkan tí Saida ṣe dá o, but èmi ò ní lè ṣe bí Saida ṣe wà nílẹ̀ kí n tún máa nà mọ́lẹ̀. Mo dẹ̀ láwọn colleague kan tó tiẹ̀ jẹ́ ọ̀rẹ́, mo mọ bí wọ́n ṣe feel. Mo láwọn colleague tó jẹ́ ọ̀rẹ́ tí wọ́n kì í bá sọ̀rọ̀ rárá, tó jọ kí n sọ̀rọ̀ tí wọ́n ti jàbọ̀, tó jẹ́ pé lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí, nítorí profession wọn ò lè jẹ́ kí wọ́n hard salt sínú nǹkan tó ń ṣe. Profession wọn torí pé wọ́n gbọ́ iṣẹ́ yẹn yé, wọ́n dẹ̀ understand, kò lè jẹ́ kí wọ́n kán tún nà ń pọ́npọ́ lórí. Iṣẹ́ wa wọn ò kọ́ èmi bẹ́ẹ̀, and I'm not able to do that. It does not mean pé bóyá mo ń support ẹ̀ àbí bóyá mo sọ pé nǹkan tó ṣe all right, but she's already down. Kí ni mo fẹ́ ṣe kí wá match ẹ̀ mọ́lẹ̀ kó kú ni? Ṣé kó kú ni? Ta ni ò lè ṣe mistake? Ṣé mi gan mọ̀ ni?
ṣé fùrọ̀ tèmi òrùn ni ṣé mi ò ní tèmi ni ṣé mo mọ́ ni ṣé mo clean totally ni so ṣé kí wá sọ pé nítorí pé ó dẹ̀ ti ṣe mistake sí àwọn tí wọn ò bá mọ̀ wọn ò mọ̀ bóyá èmi mọ̀ I'm a nurse mo láti empathize pẹ̀lú ẹ̀ and that is what I'm doing and I cannot behave the way others ma be mo qualify now mo mọ̀wé honestly kò ń ṣe pé bóyá anything anybody tó bá fẹ́ sọ̀rọ̀ nípa mi àwọn gan mọ̀ pé mo mọ̀wé mo lè má jẹ́ A student o but mi ò kí ń ṣe C student you understand so mo mọ̀ wípé ní profession mi àgbùdọ̀ ẹni tó bá ti ṣubú a ń láti support èèyàn ni even ẹni tó mu drug tàbí pé ó ń gbowó bàbá ó fi mu drug àní títorí pé ó mu drug ó fẹ́ kú ká ní kó kú a máa support ẹ̀ that's why we have reset that's why we have look ahead fáwọn kan that's why we have reimbursement that's why we have listening place fáwọn tó bá wà bored tó bá wà lonely that's why we have solace fáwọn tó bá wà in a very terrible relationship that's why we have a lot of a ní àwọn talking therapy a ní àwọn èèyàn tá máa rí fún àwọn èèyàn sí tá bá rí pé even kárí pé àwọn gan ni wọ́n ń ṣera wọn a ní títorí pé wọ́n ń ṣera wọn kárí pé wọ́n kú so I understand what it takes to empathize with people I can imagine her state of mind and I can imagine how she will be feeling now so I will not add to her pain. If I cannot totally remove her pain, I should be able to minimize her pain. If you cannot take out the risk, you have to minimize the risk. And one of the ways of minimizing the risk is to encourage her, is to give her shoulder to cry on, is to support her, is to empathize with her. Because if you add to the risk, then suicide, which I am not going to do. If you cannot remove the risk, because I cannot totally eradicate or remove the risk. Because me only stop her from thinking. But if tó bá rí pé gbogbo èèyàn criticize wọ́n castigate wọ́n fẹ́ kó nǹkan tó dẹ̀ rí pé few people tí ẹ ṣì ń fóun ní wọ́n ṣì ń fóun ní support á ti ẹ̀ ṣì wò ó lè wá lo àwa yẹn as a protective factor. But some other people wọ́n lu pópó mọ́ mi lórí but I still have few ones supporting me. Then because of these few ones I wò wá pé okay ẹ jẹ́ kó ṣì live. Àwa yẹn la lè wá jẹ́ protective factor yín ò wá mí pé tí n bá rí one on one kí n má ní nǹkan tó ṣe but with my ethic profession mi kò ní jẹ́ kí n lè lu pọ́npọ́n mọ́ lórí so bó ṣe jẹ́ nìyẹn. Àwa obìnrin níbo la ti ṣàn wá ẹ̀dá wo lọ́lọ́run dá wa ṣé ẹ̀dá ká má lè tó nǹkan ni ká bà nǹkan tí nǹkan bá ti bàjẹ́ ká tún bàjẹ́ sí because I don't understand. Òbò tó wà ní ìdí òbò ẹyẹ kan náà kò ní shape kò sí shape méjì shape kan náà ni òbò kan náà ni gbogbo wa jọ pín ó kò dùn jura wọn lọ ni ó ní shape jura wọn lọ ó dán jura wọn lọ ó smooth jura wọn lọ but the same shape ni. Yes lady yìí ti mess up ó ti ṣàṣìṣe ó ti ṣọ̀pọ̀lọpọ̀ èèyàn ó ti ṣe nǹkan tí ò dáa àmọ́ ìbànújẹ́ àti ó wà disappointing wípé kí obìnrin kó máa circulate news kó jẹ́ obìnrin ló máa ṣe agbátẹrù ọ̀rọ̀ pé wọ́n gbé òbò obìnrin síta àbí wọ́n gbé ara obìnrin síta ó wà disappointing nǹkan tó yẹ kí gbogbo wa rí ká condemn kójú ti everybody tó bá gbogbo èèyàn kan síta òbò gbogbo obìnrin náà gbé síta àbẹ́ ẹ̀ mọ̀ òbò gbogbo obìnrin náà gbé síta ìwòwò gbogbo obìnrin náà gbé síta nǹkan tó yẹ ká condemn káwọn tó ń ṣerú ẹ̀ láwùjọ kó má lè ṣerú ẹ̀ mọ́ àwa obìnrin la tún máa circulate ẹ̀ mọ́ àwa la máa applaud ẹ̀ mọ́ àwa la máa sọ̀rọ̀ sí mọ́ 99% àwọn tó ṣe show tó ń sọ̀rọ̀ tó ń pín kínní káàkiri obìnrin ni wọ́n ìgbà tí wọ́n gbé oko very dark man síta àwọn tó jẹ́ ọkùnrin gbogbo show tí mo wò wọ́n condemn bọ̀bọ̀ Blord yẹn ni despite pé wọ́n mọ̀ pé nǹkan tí bọ̀bọ̀ yìí tí very dark man ṣe fún a lot of people feel pé wrong pé kò dáa but wọn ò ti torí ẹ̀ kó máa applaud ẹ̀ wípé ó gbé oko very dark man síta gbogbo àwọn tí mo rí wọ́n sọ fún pé kò ń ṣe bọ́n ṣe ń fight nìyẹn wọ́n condemn art yẹn ni
ṣùgbọ́n wọ́n ní òkè o nǹkan tí very dark man ṣe fún lè má dàbọ̀ kò ṣe wé tó yẹ kó fi go about it nìyẹn. Àwọn ọkùnrin bínú wọ́n faraya nǹkan tí bí lọ́dí ṣe. Kí ló dé tó jẹ́ pé bí àwa obìnrin ṣe rí why tó ta ṣe rí báyìí? Yes, lady yẹn ti mess up, ó ti ṣàṣìṣe. Ṣé two wrongs máa make right ni? Ṣé two wrongs máa make right ni? Lady yẹn ti ṣàṣìṣe, ó ti ṣe mistake, ó ti ṣe nǹkan tí ò yẹ kó ṣe. But àwa obìnrin ṣó yẹ ká jẹ́ atúnú àṣírí ni àbí aláṣírí bíbò? Kí ló dé tá rí báyìí? Kí ló dé tá rí báyìí? Mo rí pé àwọn obìnrin náà ń circulate, àwọn obìnrin náà ní wà ní ibì kan pé kí wọ́n lọ wo nǹkan kan lóbìnrin tó lóbò nídìí tó pé bò ló wà nídìí ẹ̀. Yes, èmi lè má lè ṣe, ìwọ lè má lè ṣe, ẹ̀yin lè má lè ṣe, bọ́ ẹni tó ṣe ó ti ṣe ná. Ọ̀bẹ ti gán mọ́ lọ́wọ́, ọmọ ti sọ̀bẹ nù. Yes, ṣó wá yẹ káwa máa encourage irú nǹkan báyẹn gẹ́gẹ́ bí obìnrin láwùjọ pé wọ́n ń gbé òbò obìnrin síta? Ṣó yẹ kí àwọn tó ń gbé òbò obìnrin síta kọ́ máa rí wípé weapon ni nǹkan táwọn lè fi ṣe ọ̀rẹ́ àwọn míì nìyẹn, nǹkan táwọn lè fi bà tọ̀rẹ́ àwọn jẹ́ nìyẹn? Ṣó yẹ ká máa rí as a weapon for against obìnrin ẹgbẹ́ wa pé kán gbóbo ẹ̀ síta? Tó bá ti ń rí bẹ́ẹ̀, ṣé o mọ̀ pé èmi àti ẹ a lè wà nínú ilé gan kó o sùn kọ́rẹ́ ẹ rí kọ́ọ̀dẹ̀ kó gbé síta? Àwòpọ̀ fẹ́ bá yí ẹ jẹ́. O lè wà níbi iṣẹ́ kó wà níbì kan bóyá wà ní gym kán rìkọ́ọ̀dẹ̀ kan gbé síta. Ẹ má jẹ́ ká máa encourage irú àwọn nǹkan báyìí. Kò dáa, kò dáa, kò dáa. Wọ́n ń gbóbò síta, wọ́n ń gbóyàn síta, wọ́n ń gbé kinní kan síta kó jẹ́ pé àwa ní weapon mọ́ n tá máa lò nìyẹn fún obìnrin ẹgbẹ́ ara wa. Ọlọ́run o, Ọlọ́run o, Ọlọ́run o, Ọlọ́run o. Ṣẹ̀rù báwọn ọkùnrin ò kí ń jà ni? Àìmọye ọkùnrin tó máa ti ká ọkùnrin ẹgbẹ́ pò ń dóyàwó ẹ̀. Àìmọye ọkùnrin tó máa ti rí okó ọkùnrin ẹgbẹ́ ẹ̀ lórí fóònù ìyàwó ẹ̀ tó dẹ̀ máa jọ́kùnrin tó mọ̀. Abẹ́rù pé kò kí ń ṣẹlẹ̀ sí wọn. Irú ẹ̀dá wo lọ́lọ́run dá wa náà lóbìnrin? Irú ayé wo la wà náà? Saida ti ṣèṣe wèrè, ó ti ṣèṣe ẹranko. Àwa tá ń circulate kìíní yẹn tínú wá ń dùn gan amọ̀dàní ẹranko ju Saida lọ tẹ́ ẹ̀ bá mọ̀. Because òbò gbogbo obìnrin ló gbé síta. Ẹ lè máa pé òbò mi wà lábẹ́ mi o, òbò mi kọ́ ló gbé síta, but kò sí bí ṣèpò òbò obìnrin ṣe rí ló ti tú síta gbangba yẹn. Tí ẹ ní lóòótọ́ bẹ́ẹ̀ àfi tó bá jẹ́ pé tí ẹ jẹ́ green tí tẹlòmíì jẹ́ red, ọ̀ títí ẹ rí kóló títí ẹ dàbí ball tí tẹlòmíì wá rí pẹlẹbẹ, bọ̀ bí gbogbo shape tó wà ní abẹ́ òbò obìnrin tó normal òun ni ó gbé síta yẹn. Ṣó wá yẹ ká máa applaud ẹ̀? Ṣó wá yẹ ká wá jẹ́ àwa obìnrin láti máa circulate ẹ̀? In tí mo expect láti máa gbọ́ lẹ́nu àwọn ìyá gidi, àwọn obìnrin gidi ni wípé kó máa condemn nǹkan tí lady yẹn ṣe. Ẹ bá tiẹ̀ máa bá Saida wí, ẹ bá wí dáadáa, ẹ bú dáadáa, bó ẹ condemn àti yẹn condemn pé kó má máa gbé ara obìnrin síta, ẹ condemn ẹ. Ẹ condemn ẹ. Eléyìí ò dáa, kò dáa. A lè ti torí pé a fẹ́ èrò lórí platform or a fẹ́ kíkiní wa kó trend ká dẹ̀ máa applaud gbogbo nǹkan burúkú tí èèyàn bá ń ṣe. Kò dáa o, kò dáa o. Ní tó tiẹ̀ wá jọ mí lójú ni pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ gbé báàgì àti báìbù sí ẹ̀ lẹ́ẹ̀ lọ sí church. Àwa tá a kì í lọ sí church tá a mọ̀ bí kankan, ẹ̀mí Ọlọ́run sì ń gbé nínú wa. Ọ̀pọ̀lọpọ̀ yín a máa ń rí tẹ máa ń jó ní church tẹ máa nawọ́ sókè. Ọ̀pọ̀lọpọ̀ yín a máa ń rí tẹ máa gbé báìbù. Ẹ̀mí Ọlọ́run kan ò sí nínú yín. Ẹyẹ kan báyìí ò gbé nínú yín. Ẹ kàn ń fi ẹnu sin Ọlọ́run ni. Àwa tá à ń ṣe ọkọ àtòbòsẹ́ mo challenge yín. Àwa ò lè ṣerú ẹ̀. Òjòjò yẹn ò lè ṣe ọmọ lọ́wọ́ wa. Àwọn òde ní chọ́ọ̀chì kankan lọ àní mọ́sìkì kankan rè, ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run gbilẹ̀ sínú wa. Ọ̀pọ̀lọpọ̀ yín Saida 55. Èmi ò kí ẹ̀ nípa public tó rógbò yín, but báwo lọmọ yín àti ọkọ yín ṣe fẹ́ feel? Tó nígbà míì Ọlọ́run á jẹ́ kéèyàn learn the hard way láti yí wa padà.
mo fi pé Ọlọ́run gbogbo wa burúkú tẹ́ bá ń wù ìyẹn ṣáídà yìí mo fi pé Ọlọ́run fẹ́ fi eléyìí yín lọ́kàn padà ni mo dẹ̀ mọ̀ pé máa turn a good person or a new leaf lágbára Ọlọ́run but gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń circulate ó kù díẹ̀ káàtó gbogbo ẹ̀yin ẹbí àti ará gbogbo ẹ̀yin èèyàn kódà gbogbo ẹ̀yin ìyá torí bàbá ò kì í sábà ṣe àfi tó bá fẹ́ yàwó mi tó kúrò lé gbogbo ẹ̀yin ìyá àtẹ̀yin ẹbí àtàrà tó máa ń fi ọmọ sí lọ́dọ̀ tẹ máa ń treat wọn tẹ máa ń treat wọn bíi pé àwọn ọmọ yẹn máa remain ọmọ wọn ò ní dàgbà mọ́ báwo lẹ ṣe máa ń feel tẹ bá ti fọmọ sọ́dọ̀ àbí tẹ ní àwọn ọmọ tó gbé lọ́dọ̀ yín tí ẹ dẹ̀ máa treat wọn tẹ́ ẹ treat wọn dáadáa tó wá dàgbà tó wá bẹ̀rẹ̀ sí ní rí ní gbogbo àwọn nǹkan tẹ́ ẹ ṣe tó bẹ̀rẹ̀ sí ní sọ síta àbí torí ẹ̀yin náà ẹ mọ̀ pé ti ṣe àìdá tẹ wá rí àwọn ọmọ yẹn tó ń grow báwo lẹ ṣe máa ń feel náà ẹ fi pé èní ló máa wà kò ní sọ̀la typical example ẹ wo nǹkan tí àwọn family tó fi Tọ́pẹ́ Àlàbí sí lọ́dọ̀ ẹ wo nǹkan tí wọ́n ṣe fún ẹ wo nǹkan tí wọ́n ṣe fún àwọn ẹbí yẹn nígbà tárábìnrin yẹn tó ń sọ ọ̀rọ̀ yẹn bóyá máa rí èèyàn àbí méjì tó máa gbé lọ bá wọn báwo lẹ ṣe máa feel tẹ bá ń gbọ́ àwọn nǹkan tẹ ti ṣe fún àwọn èèyàn tẹ bá ń gbọ́ àwọn pain tẹ ti subject àwọn èèyàn sí nígbà tí wọ́n wà lọ́mọ kékeré táwọn èèyàn ọmọ yẹn wá padà wá dàgbà tó wá padà wá gbé nǹkan lè ṣe fún ẹ láyé wọn ọ̀pọ̀lọpọ̀ yín pàápàá èyí tó bá jẹ́ ìyá nínú yín ẹ wá máa feel entitled pé ẹ̀yin lẹ bí ó ní láti tọ́jú yín láì mọ̀ pé ibi tẹ́ ẹ bá nǹkan bẹ́ẹ̀ tí ò bá ìgbà míì obìnrin ọ̀yá mi àtọ́ ọmọ mi tó jẹ́ pé Ọlọ́run ló kọ̀ ní láìvọ ọmọ yẹn ní fi ṣe ìmí inú yín ojú òdẹ ní tì ọmọ tẹ́ ẹ ti maltreat ọmọ tẹ́ ti ṣe bẹ́ẹ̀ ni pé kó kú á ṣe nǹkan fún yín ẹ̀ tó máa jẹ́ ẹ̀ nímọ̀ pé ègúnlẹ̀ ń jẹ mọ́yán ìmí àwa máa pàtó orí ibú ọ̀dọ̀ mi ló gbé ọ̀dọ̀ ẹ tó gbé kí ló ṣe fún ìyá mi a máa pàtó wèrè èmi ni mo bí mo ṣe mọ ọ̀dọ̀ nígbà tí ó kéré kó lè jẹun kinní kan nǹkan tí ò yé yín ni wípé gbogbo nǹkan tẹ́ bá ṣe fún ọmọ kékeré nígbà tí ò tí ì mọ̀ ara yín lè ṣe fún ẹ ṣe fún kí ìyá tó lè sọ pé mo tọ́jú ọmọ wàá tọ́jú ọmọ yẹn nígbà tí ọmọ yẹn wà conscious nígbà tí ọmọ yẹn mọ̀ wípé yes òun tọ́jú òun ṣé ní gbogbo nǹkan tẹ́ bá ṣe fún ọmọ ní kékeré nígbà tí ò tí ì mọ̀ra nígbà tí ò tí ì dáyà mọ̀ nígbà tí ò tí ì appreciate ẹ̀ pé kinní kan kò mọ̀ o ara yín lè ṣe fún un ibi tẹ́ ẹ ti lè máa kàn pé ṣe nǹkan fọ́mọ tó jẹ́ tó máa lè register sínú brain ọmọ tọ́mọ máa lè wò pé ìyá mi rè ìgbà tí ọmọ ti ń mọra ẹ̀ díẹ̀díẹ̀ ìgbà tí ọmọ ti ń understand pé ayé lòun wà gbogbo ìgbà tí ọmọ ò understand pé òun ṣì wà láyé gbogbo ìgbà tẹ́ ẹ̀ sọ pé ẹ̀ ń tẹ pampers fún ẹ̀ ń ra kinní kan fún ní school ó ń lọ sí nursery school ó lọ kọ́mọ tó lè appreciate nǹkan tẹ́ ẹ̀ ń ṣe á ti máa dàgbà díẹ̀ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ọmọ ò rí nǹkan kan tó da record sọpọlọ ẹ̀ nípa yín àfi tẹ́yìn fúnra yín ti record nígbà tí ẹ sọ pé ẹ̀ ń jìyà pẹ̀lú ọmọ nígbà tó wà ní kékeré ìgbà tó yẹ kọ́mọ ní nǹkan tó máa record sọpọlọ ìyà lẹ fi jẹ́ ńgbà yẹn ẹ̀ tọ́jú ẹ̀ dúró nídúró ìyá fún dúró nídúró ìyá bàbá òkè ní problem yìí o àwọn single parent àwọn míì tó máa ní àwọn ń ṣe oore ẹlòmíì á dẹ̀ fi oore tó lòun ṣe àfibá yé àwọn ọmọ ìjẹ ẹ wá rí ọmọ míì tí ó ń ra mọ́tò tó ń kọ́lé fún ìyá ẹ máa blame ọmọ yín pé kò ṣe fún yín ìtọ́ wo lẹ́yìn tọ́ ọmọ yín ṣé ẹ̀yin fọ́mọ yín nírọ̀rùn ṣé ẹ̀yin tọ́ ọmọ yín ní ìtọ́ pé tó bá dọjọ́ iwájú kó lè ra mọ́tò fún yín ẹni tó ra mọ́tò fún ìyá ẹ̀ lénìí tó ra ilé fún ìyá ẹ̀ lénìí bóyá ńgbà tẹ́yìn ń gbájúmọ́ òṣì tẹ́ ń gbájúmọ́ ọmọ lọ́mọ irú àwọn yẹn ọmọ wọn náà mú ọjà náà pọ̀n sẹ́yìn pé sẹ́ ò ní jábọ́ so ibẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyá tẹ́ ń jìyà lénìí
ibi tẹ́ ẹ tọ́ ọmọ yín dé, ìtọ́ tẹ́ ẹ tọ́ ọmọ yín òun ló mú yà jẹ yín. Torí nígbà tó yẹ kẹ́ ẹ gbájúmọ́ àwọn ọmọ yín, kẹ́ ẹ tọ́jú àwọn ọmọ yín, òṣì lẹ ń ṣe. Ẹ ń ṣe nice ìfẹ́ bí àfárá, ẹ fi ìgbésí ayé tiyín lẹ̀, ẹ gbájúmọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin náà tẹ́ ń jẹ ìyà lénìí tó yẹ kẹ́ táwọn ọmọ ti gba abẹ́ yín kọjá, tó yẹ kí àwọn ọmọ tó gba abẹ́ yín kọjá kán lè máa rántí yín lénìí pé lágbájá yẹn ò jẹ́ bẹ́ẹ̀, kán lè máa ṣe fún yín. Àmọ́ ẹ treat àwọn ọmọ tó gba abẹ́ yín kọjá bẹ́ẹ̀ ni pé kò ní sọ́la mọ́. Ẹ treat wọn bẹ́ẹ̀ ni pé kékeré yẹn náà máa remain, wọn ò ní dàgbà mọ́. Ẹ treat wọn bẹ́ẹ̀ ni wípé àwọn ọmọ yìí o, bó ṣe gba abẹ́ yín kọjá o, wọn ò ní dàgbà mọ́, máa remain ọmọdé ni. Ẹ lọ yíwà padà. Gbogbo ẹ̀yin tẹ́ bá sì ń ṣe bẹ́ẹ̀, ẹ mọ̀ pé ọ̀la tóbi ju èní lọ. Èní bẹ́ẹ̀ ni ṣe wà, ẹ mọ̀ pọ́la náà máa wà. Kò dáa káwọn ọmọ tẹ́ ẹ tọ́ lánàá kán wá máa sọ ìròyìn bú látara nǹkan tẹ́ fojú wọn rí lénìí, kán wá máa sọ nípa yín. Tí ìyá ni mo sọ. Àwọn ìyá mi wà tó jẹ́ pé ọmọ wọn kàn tara wọn sọ lọ́hùn ni, lọ́kàn ara wọn, àwọn gan mọ̀ pé wọn ò deserve nǹkan tọ́mọ ń ṣe fún wọn. Ọmọ kò fẹ́ ṣe Ọlọ́run, a fi wọ́n lẹ̀ pé kán lọ jìyà wọn lọ́dọ̀ Ọlọ́run, but nínú ọkàn wọn, àwọn náà mọ̀ pé nǹkan táwọn ń jẹ lọ́wọ́ ọmọ, wọn ò ṣiṣẹ́ ẹ̀ sọ́dọ̀ ọmọ. Àwọn ìyá kan wà bẹ́ẹ̀. Jẹ́ tọ́jú ọmọ ẹ, kọ́mọ ẹ mọ̀ pé o deserve nǹkan tó bá ń ṣe fún ẹ, kí ọkàn ẹ náà lè máa jẹ ẹlẹ́rìí pé anything tọ́mọ bá ń ṣe fún ẹ, o deserve ẹ. Kì í ṣe pé kàn ń ṣe fún ẹ torí pé o jẹ́ ìyá òun, pé òun kò fẹ́ fi ẹ́ lẹ̀. Ọ̀tọ̀ ní kó mọ̀ ṣe nǹkan fún ẹ nítorí pé o jẹ́ ìyá ẹ̀. Ọ̀tọ̀ ní kó ṣe nǹkan fún ẹ nítorí pé ó wò pé o deserve ẹ lọ́wọ́ òun. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyá, ní tọ́mọ yín ṣe fún yín ní dáadáa, ẹ deserve ẹ. Ó kàn tara yín sọ lọ́hùn ni. Ẹ̀yin ẹbí náà tó ń fọmọ sí lọ́dọ̀, tẹ́ ń treat ọmọ bẹ́ẹ̀ ni pé ọmọ yẹn ó máa kéré, kò ní dàgbà mọ́, kò ní sọ́la mọ́. Ẹ lọ gbọ́ story Tọ́pẹ́ Àlàbí kẹ́ fi kọ́gbọ́n. Mo lé àwọn tó yóò ṣe bẹ́ẹ̀ yẹn fún arábìnrin yẹn, wàláì kò yẹ kó máa gbé inú oko ló yẹ kó máa gbé. Kó fúnra wọn declare ara wọn pé ẹranko làwọn. Honestly. Anyway, ẹ jẹ́ èèyàn ló ń wá social media validation. Nígbà tí ilé ààbò tó yẹ kíyàn sá sí kó jẹ́ àṣírí, tó tún jẹ́ ibi tó ti ń túyàn síta, ẹ rí pé kò síbi tá à ń fara tì ní mọ́. Tó bá wá jẹ́ kí ojú dúdú kó pa ẹ́ dànù ni. Ọmọbìnrin tó ń gbé lọ sí church tí wọ́n wá gbé sórí Facebook, tó bá jẹ́ ilé aláwo ni wíwo lẹ́nu awo ń wo, tó bá jẹ́ ilé oníṣègùn ni ní rí níta. Ṣé mọye wèrè táwọn aláwo ń wò lójúmọ́? Ṣé mọye àwọn oríṣiríṣi ọfà nǹkan tí wọ́n ń wò lójúmọ́? Torí wọn ò fẹ́ social media validation. Irú yẹn sì wá náà ṣe mírèkù, irọ́ ni. Ó fẹ́ fi wérò ni. Ó fi wérò ni káwọn múgùn míì tán tún bá máa ṣẹ̀rí mọ́ kán lè ṣẹ̀rí mọ́. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, tó bá fi ara ẹ lẹ̀ kí wọ́n pa ẹ́, tó bá yẹ kó o fi èpè wò àbí kó o fi wèrè wò, tó bá lọ fi àdúrà wò, Ọlọ́run má jẹ́ kéèyàn kúkú gífà kúkú bẹ́tù ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín èṣù oníṣẹ̀yìn, èṣù ń ṣẹgbẹ́ baba ńlá kú baba yín. Ọ̀pọ̀lọpọ̀ yín ò lè gbàwẹ̀ dé aago 12, lè gbàdúrà 5 minutes. Irú yín lẹ máa gbẹ́nu gbọ̀ngbọ̀n tẹ́ máa sọ pé wọ́n ń wó pópó lé orí èṣù. Nígbà tó yẹ pé Ọlọ́run tó da gan sọ wípé ẹ fi ti Késárì fún ti Késárì, kẹfì tó jẹ́ Ọlọ́run. Nǹkan tó bá yẹ kó o fẹ́ṣù tó bá fọ́lọ́run wàá báyà dọ̀ ń bẹ́ẹ̀. In tó bá yẹ kó o fi èṣù wò, kó o fi èpè wò, tó bá fàdúrà wò, wàá bá Ọlọ́run má jẹ́ kẹ́mi ẹ̀ bọ́. Kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe, àmọ́ nǹkan tí ò ní ṣe ló pọ̀ jù. In tó máa fọwọ́ wò ẹ jẹ́jẹ́ lèṣù máa jókòó tó bá ti lọ tọ́. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń bú èṣù, tẹ́ ń la páńpámọ́ lórí. Nígbà míì go yẹ kẹ́ dúró kẹ́ kì í kẹ́ ní olówó orí mi o, èṣù má ṣe mí tọ ọmọ ẹlòmíì ní o ṣe o, onílé oníta òbẹ́lẹ́kún sunkún láàróyè ń sẹ́ ẹlẹ́kún sunkún láàróyè ń sẹ̀jẹ̀, kẹ́ kì lọ́pọ̀lọpọ̀ yín tẹ́ ń bú, tẹ́ ń fọ́gimọ lórí tí ò ṣẹ̀yìn. Nígbà tó ń bá ṣẹ̀yìn tó bá fọ́gimọ yín lórí, ṣé ní strike onítàn àbẹ́ ní gbé lọ sí court? Kò ní ṣẹ̀yìn, jẹ́jẹ́ ló máa jókòó. Ẹ máa ní èṣù ni ẹ fọ́gimọ lórí.
in tó yẹ ke oúnjẹ tó yẹ kó o fún èṣù tó o bá fún Ọlọ́run wàá jẹ̀bi ńbẹ̀ tó o bá ṣọ́ra. In tó yẹ kó o fèṣù wò Ọlọ́run máa wò ẹ́ pa báyìí téṣù máa deal pẹ̀lú ẹni because òun ló ní kẹ́ fi ti Késárì fún Késárì mo dẹ̀ sọ fún yín pé agbára tó fún lóde ọ̀run kò gbà lọ́wọ́ ẹ̀. So oúnjẹ tó yẹ kó o fún ètùtù tó yẹ kó o fún kó o fi ní ìrọ̀rùn tó bá lọ fún èṣù tó bá lọ fún Ọlọ́run ó máa wù ẹ́ tó máa fi kú ni. Àwọn nǹkan kan wà tó máa ṣẹlẹ̀ sẹ́dà tó jẹ́ pé ó kọjá òróró àtomi àdúrà. Tẹ́ pé wèrè ni wàá fi wo wèrè, èṣù ni wàá fi wo èṣù, èpè ni wàá fi wo èpè. Àwọn mùsùlùmí ò ń tọra wọn, wọ́n ń ṣẹ̀bẹ̀, wọ́n ń ṣe ẹ̀yọ́nú, at least àṣà ti rí àwọn inú àfà àti rí tó tí kìíní ṣẹ́mọ́ lọ́wọ́ tó gé èèyàn àti rí. That means pé àwọn ọkọ̀ tí wọ́n gé èèyàn tí wọ́n dẹ̀ ń ṣe nǹkan láti bí ẹ̀yọ́nú wọ́n máa wà. Bọ̀ ẹ̀yin náà ẹ̀yin kàkejì náà lẹ máa tanra yín lẹ máa fi abẹ́ sábẹ́ kínní tẹ̀dẹ̀ máa irọ́ dẹ̀ lẹ́ ń pa tí ò bá jẹ́ yẹn odidi bí ọmọ yẹn ṣe great tó ẹgbẹ́ irú yẹn ta ló yẹ kó bọ́ sórí pulpit kó gégùn pé ta bá rẹ́ni tó bá ṣe any recording kó gégùn fún wọn bó ṣe máa rìn tí wọ́n bá gbé síta ta ló yẹ kó máa sọ pé wọ́n ń gbé lájágbájá bọ̀ ní church mi kó ní ẹ má gbé wá sáàrin congregation ṣe mọ̀ wípé èèyàn ńlá ni ẹ wá bá mi lọ́fíìsì ẹ wá bá mi nìkan ta ló yẹ kó ṣe bọ̀ ẹ ń wá social media validation ẹ ń wá èrò ẹ fẹ́ fi ṣe pé kinní kan lè tún tẹ̀lé yín ẹ wo ọmọ yẹn sàn tó bá ti lọ wo ṣúgà kó ṣe gbogbo ẹ̀ kó mọ bó ṣe máa já káàkiri ẹ wò sàn gbogbo ìtẹ̀ ṣe yẹn show off ni ẹ wò sàn kò rí wòsàn ń bẹ̀ yẹn tó bá lajú ẹ lẹ̀ tó bá kú dànù nínú sentiment Ọlọ́run á wò èèyàn pa ni ní tó bá yẹ kó fèṣù wò tó bá fèṣù wò Ọlọ́run á wò ẹ̀ pa àwọn ọkọ sẹ́ Ọlọ́run gbé ayé yìí lé wọn lọ́wọ́ àwọn ọkọ bí a sì sọ pé ayé bàjẹ́ yìí àwọn ọmọ kéékèèké kan wà tó bá ṣírò fún ẹ bá ojú ẹ lè fọ́ bá sì ṣe pé ayé bàjẹ́ yìí àwọn kan lè máa ṣe lára kó fún ẹ ní ẹ̀bẹ̀ lásán kára ẹ dẹ̀ tù àwọn kan lè máa ṣe lára kọ́kọ́ tu àwọn tó yẹ kí wọ́n tù lásán tó jẹ́ pé èpè náà máa fi tù wọ́n ara ẹ dẹ̀ tù tó bá lajú ẹ lẹ̀ tí ayé bá pa ẹ́ tó lọ sọ fún pé o lọ tí èṣù gbá ẹ mú tó lọ sá lọ sí church Ọlọ́run ọba ò lè rí gbà lábẹ́ torí wípé èṣù la fi ń wèṣù èpè la fi ń wèpè because Ọlọ́run gan gbé ilé ayé ilé èṣù lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ́ ń gbá pọ́npọ́ mọ́ èṣù jẹ́jẹ́ ló máa jókòó téèyàn bá gbá pọ́npọ́ mọ́ yín lórí níbi tẹ́ ẹ jókòó síṣẹ́ ẹ̀ ní lọ sí court àbí kẹ́ ẹ pọlọ́pàá èṣù tẹ́ ń gbá pọ́npọ́ èṣù kíní kan ẹ máa fọ́ lórí ẹ̀ẹ́dẹ̀ ní nǹkan kan tú ẹni yín tó bá gbá yín mú Ọlọ́run máa wò yín pa ni Jésù gan já òun gan fi ègún wo òun gan fi èpè wépè ńgbà tó ẹ̀rí èpè tó ṣẹ́ fún gi ọ̀pọ̀tọ́ ni ẹ̀rí àwọn tó mú ẹgba tó lù jáde nínú tẹ́ḿpìlì ni àwa rí tán mo fẹ́ kí dàbí Jésù ọ̀pọ̀lọpọ̀ yóò dàbí Jésù torí Jésù ò rìn dìn òun gan fèpè wépè ó fi èṣù wèṣù òun gan sán lójú ó dájú ó mọ̀ pé sẹ́ àwọn kan ya wèrè nínú ayé yìí ó mọ̀ pé sẹ́ àwọn kan wà tẹ́ pé o gbúdọ̀ nísù o gbúdọ̀ lo ọ̀nà gentle pẹ̀lú wọn tó bá lajú ẹ̀ lẹ̀ ní tó yẹ kó wo nǹkan tó yẹ kó lo ẹ̀bẹ̀ kó lo ẹ̀yọ́nú ayé tó bá lajú ẹ̀ lẹ̀ tó lọ lo òróró àti omi Ọlọ́run má jẹ́ kó kú tó ẹ ẹnikẹ́ni ni mò ń sọ Ọlọ́run á wò ẹ́ pa báyìí stupidity ló bá pa ẹ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo show tẹ́ ṣe yẹn kò tiẹ̀ make sense rárá torí ọmọbìnrin yẹn kò ṣe tó yẹ kó jáde bẹ́ẹ̀ mo mọ̀ pé tó ara ẹ̀ báyá tóun náà bá rí kò ní láìkẹ́ torí ẹ̀ ń wá social media validation ẹ fẹ́ pèrò sọ́kọ̀ again ẹ̀ ní ráláwo kan kó ṣerú ẹ̀ ní rí babaláwo kan kó wòyàn kó ṣerú ẹ̀ ní róníṣègùn kan kó wòyàn kó ṣerú ẹ̀ mọyé èèyàn tó ń wò lójúmọ́ gbogbo ọ̀rọ̀ mi sí ẹni pé èpè náà fi ń wèpè èṣù náà fi ń wèṣù ọ̀rọ̀ tó bá gba èpè la fi ń wò àwọn ọ̀rọ̀ tó bá gba chọ́ọ̀chì bóyá ẹ fúnyàn lóyún nǹkan kan nínú ìjọ ẹ lè fi yẹn wò bọ́ ọ̀rọ̀ tó bá ti ní ọwọ́ nǹkan nínú jára ẹ̀